والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الحمد لله الذي خلق الموت والحياة لابتلاء عباده الصالحين والفاسقين، والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدقفوا ولو أبا الله وبتي أدايكو إبا أداكوتا ọwọ́ ṣe ikú yìí ní ọ̀rọ̀ àyàn fún gbogbo àwa tó kù lẹ́yìn òun nìkan. Ọlọ́run tó dákú nìkan ni ò ní kú. Gbogbo ń tó ṣẹ́kù pátá lẹ́yìn Ọlọ́run yóò padà tán. Àwọn tí ń nínú wọn padà kú. Ẹnìkan náà ni ò ní kú, òun náà lẹni tó dákú. Ẹni tó dákú yẹn náà ni máa ń pààyàn. Gbogbo àwa tá àti kú ẹni yẹn ni o tí pàṣẹ kọ́ yá lọ́ba ti pàṣẹ kò sí tí ọ̀dà wa dúró. Ọlọ́run bá aláàtọ̀ wá pàṣẹ tó ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká sì máa bẹ̀rẹ̀ àsìkò yìí ká má ti jọyìn àwọn tí wọ́n ń bẹ nítẹ́. Ọlọ́run bá náà lọ́ba tá a dúpọ̀ fún o. Agbára wa kọ́, mímọ̀ sí wa kọ́, ẹ̀sìn wa kọ́, ìwà wa kọ́. Àwọn tó lẹ́sìn jù wá lọ, tó níwà jù wá lọ, wọ́n ti lọ. Básìkò kálukú bá ti tó, kò sí kankan tí ó di lọ́wọ́. Ọba tó wá sẹ́wà kù, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Gbogbo tọ́lọ̀ tó fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ lọ́mọdé ó bàjẹ́. Ọlọ́run báyìí òun náà ló ṣe ikú ní àdánwò fún gbogbo àwa tá a kù láyé. Ọlọ́run pa àwọn tó kú nítorí àwa. Kálíbà ronú, kálíbà túbá, kálíbà wọṣẹ́ wà o, kálíbà sàǹfààní látara kú táwọn kú yẹn. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Mú kí àwọn olùdásílẹ̀ àti olùdarí muassasatu muhibbi ad-din tí wọ́n ń gbìyànjú láti máa náwó sójú ọ̀nà Ọlọ́run, láti máa báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run, láti máa ṣàánú àwọn tí ò ní abẹ́lẹ́ nínú àánú rẹ̀. Ibi àti gbaládánà lọ́rùn ni Ọlọ́run nílò yín ládánà. Ọbẹ̀ ìlera àwọn imam yẹ kárí gbogbo àwọn àfáà tá a bá níjòkó kọ́lọ́mọ́sá ṣàlékún dáadáa ní kọ̀ọ̀kan wa. Èyí tó dáadé ní ọ̀rọ̀ tẹ́yẹ máa ń jòkó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tí wọ́n bá mú jáde láti inú Quran. Ojú ọ̀nà tó sì da tẹ́yẹ máa ń tọ̀, òun náà ni sunna Ànábì wa Muhammad. Lẹ́yìn tó bá pè lẹ́sìn fún wa táwọn onú Quran tá a bá ń bẹ̀. Wọ́n lẹ́sìn ní ká máa ṣe àgbàládá àwọn àdìsí àbá. Wọ́n yí pé lẹ́sìn bídíà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ń pè é àdádálẹ̀. Ànábì sì ti mọ̀ yí pé bọ́n bá lọ tán àwọn mí ò tún mú lànà mí yàtọ̀ sí èyí tó ń filẹ̀, wọ́n sì máa pa àwọn yẹn síbẹ̀. Èyí táwa bẹ́lọ̀ ni pé ẹnì kọ̀ọ̀kan wa èyí tá Ànábì là kalẹ̀ ní kọ́lọ̀ mọ́sàdí alẹ́ máa ṣe. Gbogbo èyí tá Ànábì ò gbélé wa lọ́wọ́ kọ́lọ̀ bá aláàkólé wa jìnnà kún bẹ́ẹ̀ kálíbà àgbàládá lọ́rùn.
ma yantafi'u bihi al-mayyitu wa ma la yantafi'u bihi al-mayyit. ètò wọn ní ká gbé yẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ni àwọn nǹkan tẹ̀yẹ máa ń ṣe tí máa ń ṣàǹfààní fún òkú lẹ́yìn ìgbà tí ọba ti dákẹ́. àwọn nǹkan wo ní ṣàǹfààní fún òkú tá a lè máa ṣe torí tí wọ́n bá ṣe òun náà ni wọ́n ṣe lẹ́yìn tiẹ̀ náà. nítorí bá ṣe fún bàbá rẹ àwọn ọmọ rẹ ń wọ̀ nígbà tó ń ṣe irú ẹ̀ gẹ́lẹ́ òun náà ni wọ́n ṣe fún wọn náà. gbogbo àná la mọ̀ pé bẹ́ẹ̀ bá ti dákẹ́ òsè kankan téèyàn lè ṣe mọ́ àfàwọn iṣẹ́ kan tí ànábì júwe fún wa sallallahu alaihi wasallam wípé bẹ́ẹ̀ bá nírú nǹkan bẹ́ẹ̀ lérí ilẹ̀ ọlọ́run ládàá rẹ̀ ọmọ báyà bóyá ilẹ̀ yẹn ṣe fúnra yẹn ni àbáwọn yẹn ni wọ́n ṣàánú yẹn ni wọ́n ṣe fún yẹn lẹ́yìn gbàtẹ́ yẹn lọ. ẹ̀jẹ̀ àkọ́kọ́ mọ̀ pé al-mautu qadarun katabahu Allahu ala bani Adam la mahala. ikú ẹ̀yọ́ máa yá mi wọ́n ní kò sẹ́nìkan tọ́lọ̀ ń bùn gbogbo ohun tí ń bẹ pátá ní ọ̀padà tán gbogbo ọmọ anábì ádámà ni ò ní sí mọ́ musliman kana aw kafara bóyá ọmọ ọlọ́run lọ́kàn yín sin lọ́hùn àbí ń sin tọ́lọ̀ ń dá lórí àwọn méjì tá a wà nílé ayé náà nìyẹn ẹ̀rọ àwọn tí wọ́n máa sin ọlọ́run ọba adẹ́dà èyí làwọn mùsùlùmí ẹ̀rọ àwọn tí wọ́n máa sin tọ́lọ̀ ń dá àwọn oníṣẹ̀ṣe nìyẹn àtàwọn kìrìsìtẹ́nì wọ́n máa pariwo jésù wọ́n sì mọ̀ pé ẹnìkan ló dá jésù ẹnìkan ló dá ìyá tó bí jésù wọ́n wá fọ́ ọlọ́run ọba yẹn lẹ̀ wọ́n wá ń sin ẹ̀dá ọlọ́run ẹni tó gbógi àtìrín lọ́wọ́ náà kúnlẹ̀ tì í lọ́gbà pé ọ̀ṣun lọ́lọ́run ẹ̀yọ̀ lọ́lọ́run eégún lọ́lọ́run tí ń sì ń ṣe ìpẹ́sìn tòun ọlọ́run tòun nìyẹn àtòun àtẹ̀yọ̀ àtòun àtigi dálọ́dá àwọn méjèèjì Allah creation làwọn méjèèjì Allah ni creator creator ló yẹ ká máa sìn ní àbí creation ẹ̀tọ́ ẹni bá ti gbọ́ yẹn yín kò ní bọ́ sọ́wọ́ àwọn ṣẹ̀ṣẹ̀ kò sì ní bọ́ sọ́wọ́ àwọn alátẹ̀wọ́ ẹ wá rí ẹ̀yàn máa yá mi ọlọ́wọ́n bá aláǹlá mọ́lẹ́nu Qur'an Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní aynama takunu yudrikumul maut ọlọ́wọ́n bá ní gbogbo ibi tó bá wù yín kẹsà lọ ibà wù yín kẹsà sí anywhere tẹ́ bá wà básìkò bá ti tó ikú náà wà bá yín bẹ̀ ẹ má wulẹ̀ dààmú pẹ̀ ń wá kán òun gan náà wà bá yín walaw kuntum fi burujin mushayyada ọlọ́wọ́n bá ní ẹ̀ bá sá lọ òkè lókè kẹ́kọ́ 1 million stories kẹ́ wá sá lọ òkè lókè pátápátá kẹ́ wá fi rin àwọn rin ani 12 mm àbí ani 20 mm ọ̀dà 10,000 mm òun lè wá fi sunjú wíńdò àtìlẹ̀kùn àti ilé ọlọ́wọ́n bá ní básìkò òkú bá ti tó màláíkà kò ní ìdí kọ́kọ́rọ́ kó tó wọlé kò ní ìdí kọ́kànlẹ̀kùn tẹ́ wàá sílẹ̀kùn fún ọlọ́wọ́n bá ní ibi tẹ́ wà tẹ́ sápamọ́ sí tẹ́ tún fi nǹkan ṣọ́ra yín yẹn ibẹ̀ náà ni ó ti wá pa yín ọlọ́run jẹ́ oyé wa nínú Suratul Nisa aya 78 ipe ikú ń bọ̀ o ibi tó ti wá bá wa nìkan lè ṣe kí ni ilé àmà yóò bẹ lómi tọ́lẹ̀tì wọ́n gbé jáde ń bẹ̀ yóò bẹ lómi nínú mọ́tò yóò bẹ lómi lóòtẹ́ yóò bẹ lómi níbi tí ti mutí yóò bẹ lómi níbi tí ń ta tẹ́tẹ́ yóò bẹ lómi níbi tí ti ń kírun yóò bẹ lómi níbi tí ti ń gbààwẹ̀ ó kù díẹ̀ tí ó sinú wọ́n bá lọ dákẹ́ ọlọ́run wa bẹ̀ ọ́ ìwà tábà jáde láyé mọ́tàjà jáde ní mùsùlùmí gidi ọlọ́run agbára ọlọ́run bá wa sórí tó wá ń ṣe dojoojúmọ́ òun náà ní kọ́ ka mọ́ lọ́wọ́ ọlọ́run jí ń kúre àdúrà ni àmọ́ lọ́gàá ọlọ́run jí máa ṣiṣẹ́ rí gan làdúrà tó ga jù torí tó bá ń ṣe òun náà ní kọ́ ka mọ́ lọ́wọ́ ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní hatta idha jaa ahadakumul maut ọlọ́run bá ní tí ikú bá ti wá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín tawaffatuhu rusuluna àwọn òjíṣẹ́ wa àwọn ni wọ́n pa yín àwọn òjíṣẹ́ wa àwọn àwọn olùjíṣẹ́ malakul mauti wa a'wanuhu màláíkà kú àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí ń ránṣẹ́ màláíkà kú kìí sọ ọlọ́run tó bá wà ń bí
kò lè wà l'Amẹ́ríkà kò lè wà London ibi kan tó bá ti wà náà lọ́wọ́ àmọ́ láwọn ọmọ káàkiri gbogbo àgbáńlá ayé tá ń bá wọn ṣiṣẹ́ òun náà kàn sọ fún ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ pé tó ọlọ́wọ́n bá ní ká pa Ibrahim láàárọ̀ yìí níbo lọ́wọ́ àwọn lọ́wọ́ gánà ẹ̀pá síbẹ̀ ọlọ́wọ́n ní ká pa Fatima láàárọ̀ yìí kò gbọ́dọ̀ dọ̀sán wọn lásùkè ti tó mọ̀lẹ́kà ń kó àtàwọn yòókù rẹ̀ wọ́n jọ ń pa àyàn ọlọ́wọ́n fi ní tawaffatu rusuluna àwọn òjíṣẹ́ wa àwọn mọ̀láyíkà wa hum la yufarritun ọlọ́wọ́n láwọn mọ̀láyíkà tá a sì wí wọn ò ní bùlé ipe aago mẹ́ta wọn ní apá ẹ̀jẹ̀ aṣọ ọ̀dà aago mẹ́ta bọ̀ la yufarritun wọn ò sì ní dí ó dí ipe aago mẹ́rin wọn ní apá ẹ̀jẹ̀ apá alágo mẹ́rin kò ṣẹ́jú méjì àsìkò ni wọ́n ti kọ́ ọ́lẹ̀ kan tó dá ọ níjọ́ tó kù ọlọ́run ti kọ́ kọ́lọ́run tó dá ọ torí kádàrá gbogbo nǹkan ọlọ́run ti kọ́ gbogbo ẹ̀ ká tó dá sánmà tilẹ̀ ẹ̀dá kan wà lè pa ọ́ tásìkò wọn bá ti tó básìkò wọn bá ti tó gbogbo ẹ̀dá ayé tán bá láwọn fẹ́ gbọ́ ọlẹ̀ àsìkò náà lọ́ọ́ jáde láyé wíwálé ayé kíkú láyé in control Allah subhanahu wa ta'ala nìkan ló wà ní Allah is in control ọlọ́run nìkan ló wà ní ọwọ́ ọlọ́run nìkan ló wà lórí ìjọba tó wá fẹ́ kẹ́mi rẹ̀ ogun dalẹ́ ọmọ ọbẹ̀ ẹni tó mú ọ wáyé ẹni tó sì lè mú ọ kúrò lásìkò tó bá wù gbẹ́kúndé ìrọ̀ níjẹ́bẹ̀ ọba kú táwọn wá yọ òkà tó wà lẹ́sẹ̀ rẹ̀ òkà yẹn sì ti sọ fún pé ẹgbẹ̀rún ọdún ní ó ṣe kíni ogún ọdún ní ó lò Suratul An'am aya 61 ẹ̀rí ikú al-mawtu azimu wa ma ba'da al-mawti a'zamu wọ́n ní ikú ọ̀lágbára púpọ̀ àmọ́ tó lágbára dúkú lọ òun náà ní tí ń bẹ lẹ́yìn ikú gbogbo náà lágbára kú tẹ́lẹ̀ nínú àwọn orin tá a kọ wákàtí àmàdáńdọ̀ tá a kọ wa walau 'ishta alfa thumma alfayni ba'daha wala budda min yawmin tasiru ila al-qabr ká máa wálé lẹ́kọ̀ọ̀kan ká máa wá pé àwọn oníkéwù tó kún bọ́ ni. wọ́n ní tó bá lo ẹgbẹ̀rún ọdún láyé o tó wá lọ ẹgbẹ̀rún méjì sí ó di mẹ́ta wala budda min yawmin tasiru ila al-qabr. wọ́n ní ìjọ kan náà wọ́n gbé ọ dìgbàdìgbà wọ́n ní bàbá jáde láyé lẹ́nu ìyá kú ìyá lo 120 ìyá lo 150 ṣe rí ọdún tí ìyá lò yẹn òun kọ́ ní pàtàkì kí ni ìyá lọ lè bá lọ́rùn nǹkan méjì náà sì ni inú kéèyàn máa lọ lè jìyà nínú sàárè àbí kéèyàn máa lọ nínú kẹ́ ọlọ́run àlìjánatu ẹ̀rí àlìjánà ìyàlẹ́fọ́sù alhakiki òun náà ni èrè ń jẹ́ tó dáa jù wọ́n bá ní èèyàn máa jèrè láyé òun náà ni kéèyàn wà àlìjánà tó bá kú tẹ́wọ́n ní èèyàn ńlá ṣèyọrí ilé ayé òun náà ni kéèyàn kú láyé kó lè wà àlìjánà ilé ayé ń bí ilé wàhálà ní jama ìdààmú ẹni tó ní yóò máa dààmú ẹni tí ò ní yóò máa dààmú ẹni tí ò ti rí yóò máa ẹni tí ò ti rí yóò máa dààmú ìdààmú là ń ṣe ilé ayé ìdààmú ni ọlọ́run wa ni ẹ mọ ọlọ́jú sinmi nínú ìdààmú yẹn tẹ́ bá ti wá sinmi tó kẹ́ wá sinmi lọ́rùn ọlọ́run bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run bá ní gbogbo tí mí kò ní padà mímọ́ wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run bá ní gbogbo tẹ́ wá ṣe ilé ayé ẹ wà á jẹ̀san rẹ̀ lọ́rùn níjọ́ al-qiyamah ọlọ́mọṣà ìṣàánú wa níjọ́ náà ọlọ́mọṣà ìṣàánú wa níjọ́ náà níjọ́ yẹn ẹnìkan onígbẹ́ nìkan lẹ̀ kálukú ọmọ bá tiẹ̀ yé ni ọlọ́mọ bá ní faman zuhziha 'anin nar ẹni tí wọ́n bá wá yọkùn náà kúrò lọ́rùn ẹ̀ wa udkhila al-janna tí wọ́n wá ní kọ́mọ wà al-janna lọ faqad faz ọlọ́mọ bá ní eléyìí òun ló ráyé wá òun ló jèrè òun ló láṣeyọrí wa mal hayatu dunya illa mata'ul ghurur ọlọ́mọ ní sẹ́rí ìsẹ̀mí ilé ayé yìí èyí tẹ̀ wọ́n bẹ̀ yìí ẹ̀tàn lásán ni yọkàn máa tàn yín ni yọmọ tàn yín ẹ máa wà lé ayégbàtẹ́ ní kú mọ́ ẹni tí ó kú láàárọ̀ ọ̀la yóò sì máa ní pílánì ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹni tó bá di 2029 òun ṣe báyìí òun ṣe bẹ́ẹ̀ dé ẹ̀rì yóò sì kú láàárọ̀ ọ̀la ọlọ́ọ̀ni ẹ̀tàn lé ayé
bọ́bá ní ọ kírun pé mọ ilé lọ́fẹ́ máa kọ́ ọkọ̀lé débi yọ táyàdì ó rí i pé ilé túkù tó ti kọ́rú ẹ̀ tọ́ba jẹ́ pé mọ́tò lọ́fẹ́ máa rà ọ̀rọ̀ mọ́tò tó ṣe ọ tó ní jojoojúmọ́ ni mọ́tò ń ṣe kínní mọ́tò ń jáde ọ̀rọ̀ mọ́tò sínú ọgbà yẹ́n mọ́ lọ́bí mẹ́ẹ̀ẹ́dógún tọ́ jáde tó yẹn mọ́ wá wò bí wèrè ìpè èwo ní ngùn ìyẹn mọ́ wò bí wèrè ṣé mọ́tò lọ́lọ́ ní kọ́ máa kó jọ bọ́bá jẹ́ pé iléeṣẹ́ náà ní ọkọ̀ tí ó sọ gbogbo àwọn nǹkan tó ń kó jọ yìí wọ́n wá ń ṣe ọ́ lójú yìí pọ̀ ń ráyé lò àmọ́ ó rí i pé àyè ọ̀yọ́ fẹ́ sìn ọ̀rẹ́ sì sìn ọlọ́run sì ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní mo dá yín torí ẹ̀sìn ní dá yín torí ayé ọlọ́run aláàkàn kó gbogbo tó kó sílé ayé yìí fún wa kálí máa gbádùn rẹ̀ nítorí kálíbà mójú tẹ̀sìn huwa alladhi khalaqalakum ma fil ardi jami'a ọlọ́run bá ní gbogbo tó wà nílé ayé ẹ̀yin ni mo dá fún kí ni mo dá yín fún wa ma khalaqtul jinna wal insa illa liya'budun torí ẹ̀sìn mo ṣe dá yín adé gbogbo nǹkan yẹn ọlọ́run dá fún akólé bá àjẹsìn ọrọ̀rùn fún wa tọ́mọ́tì wá jẹ́ pé ọkọ̀lé ọ̀rà mọ́tò wọ́n fẹ́ kọ́yé jọ ní ọ̀wájọ́ rí ẹ̀sìn mójútó òfò ní o bẹ́ẹ̀ bá jáde láyé yẹn ó jáde lófìfo gbogbo tí yẹn wá kójọ lé ayé àwọn tí ọba yẹn ṣe wàhálà ni wọ́n mọ̀ sí kínní àwọn ọmọ wa pín wọn ò ní tí ìsìnkú rẹ tí wọ́n ti máa pín kálukú ti máa wá bí pásíbúùkù rẹ wà chẹ́ẹ̀kì rẹ wà kálukú ti máa fojú súnmọ́tò tó ń fẹ́ gbé ibi ayé burú délé nìkan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan wọ́n mọ ìgbọ́rọ̀ burúkú kan jóni àbúrò kú àwọn ẹ̀gbọ́n wọ́n wá pa ọkọ̀ wọ́n làwọn fẹ́ talé àbúrò àwọn ó sì bímọ ó bímọ ọkùnrin ó bímọ obìnrin wọ́n làwọn fẹ́ pínwó àwọn ọmọ yìí náà gbọ́dọ̀ dàgbà wọ́n ní wọ́n dàgbà kán máa kọ́ tiwọn ọ̀kan ní bọ̀dá àwọn ti promise yìí pé òun yaṣẹ́ fún òun kó tó kú ìgbà tó sì ti rówó yẹn fún òun ilé rẹ̀ lòun tà ó sì bímọ gbogbo àwọn táwọn ṣe dún fúrúfúrú táwọn yẹn bí ẹ̀mí bá bọ́ tánsì ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ bí ọmọ sí ilé ayé yìí nìyẹn ilé ayé tó ń kójọ nìyẹn wọn ni wọn wáyé tó fi sinlọ́hún tó fi gbádùn ayé rẹ tó fi jẹun rọrùn tó máa wọṣọ rọrùn tó tọ́jú ọmọ àtìyàwó àmọ́ má jẹ́sìn ó ṣe kí ni má jẹ́sìn ọ̀bọ àdáwò ní ká máa pèrún lọ́wọ́ kéèyàn lóun ṣiṣẹ́ lọ́wọ́ nítorí wá sí ilé ayé gẹ irun gangan ní iṣẹ́ tó wá sí ilé ayé àdáwò lọ bá àyàn kéèyàn ní wọn lọ́fíìsì kọ́dà àbá bá ń ṣe wáàsí lọ́wọ́ tásìkò ní bá tó tí ò bá dìde àdáwò bá ní torí wáàsí tó ń ṣe yẹn òun ṣe kẹ́mi àwọn èèyàn kó lè bá àrọ̀ kán lè bá sí lọ́hùn ìrún wá lásìkò wáàsí ọ̀ lásìkò wọ́n jagun ẹ̀sìn lọ́wọ́ ọlọ́mọdé bá yẹta kún tàfihàn fún akamtala ọmọsọlá ọlọ́mọdé ẹ̀yà ẹ̀wòkè ẹ̀yà àsìkò ọ̀run tó kama ẹ̀yẹ lójú ogun kama ní eléyìí náà ìbáàdà lásìkò ìrún lásìkò tiẹ̀ kankan gbọ́dọ̀ di lọ́wọ́ ẹ̀jẹ̀ amójútó sìn ọlọ́wọ́n bá wa ọ̀kan náà wà lùfà ó ní alimusikila tí ó ní wàhálà tí ń bọ́ mi yẹn ni pé yatrukul mala kullaha gbogbo tó kójọ ní ayé náà padà filẹ̀ tẹ́ni bá ti bọ́ ó ní wal mushkilatu thaniya yuhasabu ala al-mali kullihi ó ní ìdààmú ẹlẹ́ẹ̀kejì ni pé òun nìkan ni wọ́n wá bí bó ṣe kójọ àwọn tí wọ́n ń na wọn níbi àwọn òun máa jẹ́jọ́ lọ́rùn àwọn kan sì máa gbádùn pẹ̀lú kẹrẹ̀ tó wà láyé ẹ̀jẹ̀ àtàrà bẹ̀sìn o bá a bá náwó sínú ẹ̀sìn ká máa ṣẹ̀sìn o tá a bá ti náwó sínú ẹ̀sìn ká máa ṣe kí ni jama ká máa ṣẹ̀sìn o kówó yẹ kó lè bá láǹfààní kọ́lọ́n lè bá gbà á torí téèyàn bá ṣẹ̀sìn ọlọ́run téèyàn ò kírun lásìkò téèyàn ò fẹ́ bọ́ọ̀lẹ̀ téèyàn bá jáde ilé ayé wàhálà ńlá ni o ẹ̀yọ́ ọmọ ìyá mi ọlọ́run bá aláwájú yẹ wáyé pé ẹni tó bá wà ní Janna nìkan ló jèrè al-hayatul barzakhiyya ẹ̀ wá ní tá a bá ti kún ilé ayé yìí àwọn abọ́ sínú inú sẹ̀mí kan tí wọ́n pè ní al-hayatul barzakhiyya inú barzakhu òun náà ni ààyè kan tí ń bẹ láàrin ayé àti ọ̀run ìtumọ̀ ẹni pé bọ́lọ̀n bá ti mú wa kúrò láyé á wà níbì kan inú sàárè ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́run aláwọ̀ afẹ́mi wá síbì kan barzakhu ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́run padà wá gbé wa dìde á wà dìde injú al-qiyama ibi tí gbogbo òkú wà kó tó dijọ́ àlùkìyàmọ̀ yẹn ni wọ́n pè ní bàdìsáfù kò sẹ́nìkan tó ní wà ń bẹ̀ anabi adamu ọwọ́ ń bàdìsáfù
anabi Idrisu ó wà barisako anabi wa Ibrahim ó wà barisako anabi wa Muhammad ó wà barisako Imam Malik Shafi ó wà barisako ọlọ́mọsájà wa náà dẹni rẹ Fìràwọ́nà náà ń bẹ barisako Namurudu ń bẹ ní barisako àmọ́ etí kálukú ń fara kín nínú barisako yẹn ó yàtọ̀ sọ̀rọ̀ àwọn torí etí kálukú ṣe lé ayé yàtọ̀ sọ̀rọ̀ àwọn ọlọ́mọsá fún wa ní sẹ́ẹ̀rì ṣe sẹ́ẹ̀rì sàárè yẹn tá a bá ti wọ bẹ̀ tán wọ́n ní huwa bidayatun na'imi li ahli al-iman wal a'mal salihah gbogbo àwọn tó bá ní ìgbàgbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rẹ̀ kú láyé wọ́n máa gbádùn bẹ́ẹ̀ ó ní bẹ̀rẹ̀ ìgbádùn wọn wọ́n wá gbádùn títí táyọ̀ fi parẹ́ ọlọ́mọsá fún wa náà sínú wọn. wọ́n ní huwa bidayatul adhabi li ahli ash-shirki wal ma'asi wọ́n ní gbogbo àwọn ẹlẹ́bọ àti gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ó ní bẹ̀rẹ̀ ìyà wọn sàárè ní bẹ̀rẹ̀ ìyà wọ́n wá jẹ́ fá títí táyọ̀ fi ṣe kíni táyọ̀ fi parẹ́ ṣé wàá rí àwọn tó wà nù dẹ̀ra yẹn ìdẹ̀ra tó ń gbà yẹn tọ́wọ́ di wọ́n lọ ń gbé wọn dìde tán tọ́wọ́ fi wọ́n sàlì jẹ́nà wọ́n rí i pé ìgbádùn tàlì jẹ́nà yẹn ó wá ju tinú sàárè yẹn lọ. ṣé ẹ láwọn tí wọ́n bẹ nínú sàárè tí wọ́n ń jìyà yẹn látara pé wọ́n kú lẹ́lẹ́bọ wọ́n kú lẹ́lẹ́ṣẹ̀ wọn ò túbá ìyà tí wọ́n ń jẹ yẹn yóò kéré sí ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ wọ́n tọ́lọ́ máa gbé wọn dìde nínú sàárè. a jẹ́ pé ìyà sàárè àti kẹ sàárè pé à ń bò ní. ìta wa ń bẹ lọ ni pé ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà fi asúnà àwọn tí yóò máa gbádùn nínú sàárè. Ọlọ́run ní wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata Ọlọ́run gbogbo àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn àwọn ẹni rẹ̀ ẹ mọ̀ rò pé wọ́n ti kú o bal ahya wọ́n ń sẹ̀mí inda rabbihim lọ́dọ̀ Ọlọ́run ọba wọn yurzaqun tí wọ́n ń gbádùn bẹ́ẹ̀ à ń fún wọn ní nǹkan tí ń dùn mọ́ wọn yurzaqun lọ́tọ̀ Al-Imran aya 169 gbogbo ẹni tó bá ti kú sójú ọ̀nà Ọlọ́run ọba yọ́mọ lè gbádùn ní barisafu ni o lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ Abul Hasan At-Tihami náà wẹ́n ní rẹ̀ ọ̀kan náà ọmọ rẹ̀ jáde láyé ó sì ní kálámù púpọ̀ ọwọ́ àjòkólẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí dáwọ́ kankan ó ní hukumul maniyati lil bariyati jari hukumul maniyati lil bariyati jari ma hadhihi dunya bidari qarari ó ní ikú Ọlọ́run ti parí ẹ̀ lérí gbogbo ẹ̀dá ọmọ tá a jọ ń ríra lánàá tá a jọ ń sọ̀rọ̀ lánàá a sì ti bọ̀ wọ́n lè láàárọ̀ ma hadhihi dunya bidari qarari ó ní gbogbo ẹ̀yin tẹ̀ wá ní ayé ó ní ẹ má sún àsùn péye o ẹ má tẹ̀ra alẹ́ o ilé ayé yìí kìí ṣe ibi téèyàn máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbére o ògìgì ni wọ́n máa ń tìyàn sọ́run wọ́n kàn tì ọ́ sọ́run lógìgì ó ní jawaritu aadayi wa jawara rabbahu ó ní jawaritu aadayi wa jawara rabbahu ó ní sẹ́rí èmi ń bẹ láàrin àwọn ọ̀tá ó ní àwọn ọmọ mi òun ti wà ń bàdì sáfù òun bẹ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ shattana bayna jiwarihi wa jiwari ó ní ìyàtọ̀ ń bẹ láàrin ibi èmi wà àti ibi tó ń wà nígbà tó lé pé ọmọ rẹ̀ ọmọ tí ń sin lọ́nà ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹ̀dí amú ẹ̀sìn ní ọ̀kánkán dùn fàájì tó o ti mutí látijọ́ yìí ọlọ́run sì ń wọ ọ̀ràn ọlọ́run tí ì fún ọ ní tọ́mọ̀sìn yóò dákó túbà ó ti ṣe ṣìnà yóò dákó túbà ó ti tó ikú ń bọ̀ ó kírun jama ó kírun ó sì gbẹrẹ mùsùlùmí ọjọ́ lọ ó ń gbowó èlé ọjọ́ lọ ó ń yáwó èlé ọjọ́ lọ ó ń ta bàbá jẹ̀bú Nigerbet ọjọ́ lọ ó gbọ́dọ̀ kú lérí ẹ̀ṣẹ̀ bàbá kú lérí ẹ̀ṣẹ̀ ó jìyà torí Ọlọ́run fẹ́ kó jìyà ló ti sọ Kùránì kalẹ̀ ó wá ṣàlàyé tó mọ̀ sí àti tó ní ṣe téèyàn bá ti fẹ́ gbọ́ wá sí kí lèyìn lọ lè rajà mọ́ Kùránì èyàn lọ́dọ̀ àwọn afáàtì wọn ka Kùránì ká máa kà á fún yàn kọlọ mọsá ìdí aṣọra dáadáa Ọlọ́run tó bá yà wá fún àwọn ìdàkejì nínú àwọn tákù láyé lọ́jọ́ pé ìyà làwọn máa jẹ nínú sàárè Ọlọ́run bá ní an-naru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya Ọlọ́run ní àmọ̀ tanná sí wọn la àmọ̀ fara ni wọn láàárọ̀ àti ìrọ̀lẹ́ wa yawma taqumu sa'a tọ́lọ́n bá wá palẹ̀ ayé rẹ̀ adkhilu ala fir'auna ashadda al-'adhab a sì wá sọ pé ẹ̀yin ìjọ Fir'aun ẹ̀yin fámìlì Fir'aun ẹ̀yin ẹlẹ́bọ ọ̀yà ẹ̀ wá lọ lè jẹ ìyà tó tóbi jù ní tẹ̀ ń jẹ́ bọ̀ tẹ́lẹ̀ lọ Ọlọ́run bá ní àmọ́ tanná sí wọn la àmọ́ fara ni wọn ẹ̀mí yẹn Ọlọ́run máa fara ni ẹ̀mí yẹn nínú sàárè àrọ́ máa ní
ọlọ́run ní tó bá di pé àwa payé rẹ ló já mọ̀ pé ìyà sàárè wọn ṣe kí ni wọ́n ń jẹ ọlọ́run ní tó bá wá palẹ̀ ayé rẹ wa yawma taqumu sa'a bọ́lọ̀ bá wá payé rẹ lẹ́yìn náà a sì wá fi ìyà tó tóbi jẹ wọn ìyà yìí tákọ́ jẹ tẹ́lẹ̀ ìyà kí ni jẹ wọn ìyà sàárè kọ́lọ́mọjà bá wọn jẹ kí làwọn alùfẹ̀rẹ̀ àwọn náà ṣe wọ́n ṣẹbọ láfi ní ẹ̀mọ́jà ṣẹbọ mọ́ Fìràwọ́nà ní ana rabbukumul a'la ó lè mi ní ọlọ́run ọba yín tó ga jù ó pè rẹ̀ lọ́lọ́run ó sì ní káwọn yẹn máa sìn wọn. adégbédé yìí bá ń sin nǹkan kan mí yàtọ̀ sí ọlọ́run èyàn ti di ẹlẹ́bọ alájà ẹlẹ́bọ àsìkò tó gbogbo tó wà ní ilé rẹ tó mọ̀ pé agbára ni lọ́ọ́ lè gbé kú bọ́ bá kú lérí ọwọ́ náà o alájà ẹlẹ́bọ gbogbo tó wà ní yàrá rẹ tó gbà pé agbára ni bọ́yọ̀ ń bọ́ bọ́yọ̀ ń takó sí bóyá òfin rárá bóyá ń bù jẹ bóyá òfin fọwọ́ òfin fọrí tọ́ mọ̀ pé kínní yìí wọ́n ní kí pọ̀ táwọn bàkà wa náà ní ẹbọ ni o àdúrà láṣẹ o àdúrà kùrìsíù làákà ipò ọ̀tá ò ní ká ọ ó sì mọ̀ ká fálákì àti kínní àti násì nǹkan kan ò ní sọ ní tí wọ́n fi kalẹ̀ fún wa nìyẹn gbogbo èyí tó fi kọ́ èyí tó rì mọ́lẹ̀ lórí yọ kú o kíkú tó dé torí tó ń wá lọ́dọ̀ nǹkan yẹn ọ̀dọ̀ ọlọ́run ló yẹ kó wá lọ ọba Allah ló ní wala ya'uduhu hifdhuhuma wa huwal aliyyul azim ọlọ́run ọba ní sámà àtìlẹ̀ la yu'jizuhu kò ká mi lágara láti sọ ọba Allah tó ní sámà àtìlẹ̀ káwọn lágara láti sọ ní ọwọ́ sọ̀wọ́ tì níbo ni ọgá wà ebi lórí ilẹ̀ lọ́wọ́ ọlọ́run tó ẹ má sọ nǹkan má di mọ́ o torí ìyà sàárè tó máa fúyẹ́ ọjọ́ yẹn ti táyé parẹ́ ni o torí wọn ní dáwọ́ ẹ̀dúró tọ́ba á di kó di jáde kìámù tọ́lọ́mù bá gbé ọ dìde ẹni tó bá ti ṣẹbọ ọlọ́mù bá ní innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikin gbogbo àwọn kèfèrí ní àwọn tá a fún tẹ́lẹ̀ síwájú jù àti kírísítẹ̀n wal mushrikin àtàwọn abọ̀rìṣà àwọn olóòṣà àwọn oníṣẹ̀ṣe àti gbogbo àwọn ológun tajà àwọn ológun ìṣọ́ ológun awọ́rò gbogbo àwọn arìnkámọ́lẹ̀sùn kankọ́ ìsàárè òkú etí omi gbogbo àwọn nǹkan táwọn tá ń gbé káwọn tá a sì gbàgbé yóò ṣe tọ́lọ́mọ ń ṣe kíní tọ́lọ́mọ ń ṣe ọlọ́mọ bá ní wal mushrikin àwọn abọ̀rìṣà nìyẹn ọlọ́run ní fi nari jahannama àtàwọn àti kìrìsìtánì àti jù inú náà jahannama lòun palẹ́sẹ̀ kalẹ̀ fún wa khalidina fiha wọn mọ̀ wá bẹ́ẹ̀ lọ gbére. aya Qur'an nìkan suratul bayyina ayẹlẹ kẹlú jama ayẹlẹ kẹfà suratul bayyina ọlọ́run ní ulaika hum sharrul bariyya ọlọ́run ní èèyàn burúkú ni wọ́n o ọlọ́run pè é ẹlẹ́bọ léèyàn rẹ̀ torí pé ń sàbòsí ọ̀tọ̀lẹ́ntọ́ da ọ̀tọ̀lẹ́ntí ń júbà ọ̀tọ̀lẹ́ntọ́ da ọ̀tọ̀lẹ́ntí ń wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ọ̀tọ̀lẹ́ntọ́ da ọ̀tọ̀lẹ́ntí ń wà ìdáàbò lọ́dọ̀ ẹ̀ ń sàbòsí lọ́lọ́run fi ní èèyàn burúkú ni wọ́n kódà bí ń fún yàn lómi tí ń fún yàn lówó tí ń fún yàn lóúnjẹ nígbà tí ń ṣe tọ́lọ̀ ń dá yẹn èèyàn burúkú ni lọ́dọ̀ ọlọ́ ẹ̀yin màyá mi nínú ẹ̀sìn Islam àwa débi tá lọ tábàtì wá wà nínú sàárè yìí èmi bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́ mọ́tà di tán lérí Islam ọlọ́mọ́tà jíwọ́ náà tán lérí Islam ọlọ́run ní yá ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹbẹ̀rù ọlọ́run bá ẹbẹ̀rù ọlọ́run ṣe ẹ̀ka ẹbẹ̀rù ẹ̀ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jáde ní muslim ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jáde láyé as a Yorùbá man ipe Yorùbá làwà ilẹ̀ Yorùbá làwà wà gbogbo yìí tẹ̀ ń sọ tẹ̀ ní a máa ṣe àṣà Yorùbá ò gbọ́dọ̀ gbẹ̀sìn lọ́wọ́ tiwa ọlọ́run ní ká kú ní mùsùlùmí ọlọ́run ní ká kú Yorùbá bima yantafi'u bí al-mayyitu asba ma ja'a fil kitabi wa sunnah kí làwọn nǹkan oní máa ń sàǹfààní fáwọn òkú tó bá ti kú gbogbo àti gbà ń sìn pé a kú a ti gbà pé a wọ sàárè pẹ̀lú àyà Kùránì kọ́dà tó ń dá wa lójú gan bá a ka Kùránì fúnra wa gbogbo nǹkan ní ọ̀dá ọmọ èèyàn lójú bí kúkọ́ bàbá rẹ ti kú bàbá rẹ ti kú ìyá rẹ ti kú ìyàwó rẹ ti kú ọmọ ti kú àti ní reality ìjọ títí wọ́n ó dé nìkan láti kí ni láàmú àmàgbà pé a kú kí ni nǹkan tí wọ́n máa ṣàǹfààní fún ọ tó bá kú nígbà tó bá ti pa fáìlì ẹ̀ dé tó tẹ̀lé ọba ti bọ́ ọlọ́ni wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́run ọba ni máa sin lọ́hùn máa sin lọ́hùn máa kírun máa gbààwẹ̀ máa ṣe ìbádà títí tí kò fi dé tí kò bá ti dé wọ́n ti pa fáìlì ẹ̀ dé. gbogbo nǹkan tẹ̀yìn bá ń ṣe ilé ayé lẹ́sìn pátá èèyàn máa ṣe tí kò bá ti dé ọlọ́run ní gbìyànjú mọ́ torí ẹ̀mí tá a fi ṣe náà ló ti bọ́ ẹ̀ àmọ́ nínú àánú ọlọ́run wa min rahmatil islam wa tawfiqihi nínú dáadáa tó wà ní islam
òun náà ní pé ńgbà míì èèyàn wà nù sàárè èèyàn ó sì ṣe kankan sílé ayé ládàá nǹkan ó sì máa wọnú fáìlì yẹn bí ìgbà téèyàn wà láyé téèyàn ń ṣiṣẹ́ rẹ̀ wọ́n sì ti pa fáìlì dé tẹ́lẹ̀ wọ́n wá sí fáìlì náà èèyàn téèyàn ń ṣiṣẹ́ òṣèlú ayé mọ́ o àmọ́ nǹkan téèyàn ṣe sílé ayé yẹn òun ní ládàá rẹ̀ ń wọnú fáìlì yẹn yóò máa wá wo bẹ̀ títí tí nǹkan òun fi ní sí má bóyá péjì mẹ́ta péré lápèjúwe oní gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ọ wá ṣiṣẹ́ rẹ̀ kan sílé ayé àbáwọn èèyàn ṣe fún lẹ́yìn rẹ̀ náà àwọn olólùfẹ́ rẹ̀ bóyá bàbá àbíyẹ àbọ́kọ àbíyàwó àbáwọn ẹbí àbọ̀ rẹ̀ wọ́n ṣe nǹkan yẹn fún nǹkan yẹn wọ́n ń sàǹfààní fún ọmọ ádámà wọ́n mọ̀ wá kọ́ ládá sínú fáìlì ẹni yẹn ó lè jẹ́ pé fáìlì mẹ́ta pépà mẹ́ta péjì mẹ́ta ni wọ́n kọ tiẹ̀ sí tẹ́lẹ̀ ó lè wá jẹ́ pé bíi 3000 pages ni wọ́n padà kọ lẹ́yìn rẹ̀ látara nǹkan tó fi ilẹ̀ sílé ayé tí ládà rẹ̀ ń ṣe kí ni tí wọ́n ń bá Ànábì ní dáhà mọ́tàbọ̀n Adam Ànábì ní tọ́mọ Ànábì Adam bá ti kú yẹn kọ́ta àánú amalu kò ṣiṣẹ́ kan tóun lè dá sí fún rẹ̀ mọ́ illa min thalath àfikàn mẹ́ta tó jẹ́ pé yọmọ gbọ́ládà yìí sadaqatin jariya continue charity sàárà tó ṣe kalẹ̀ tó jẹ́ pé wọ́n wà nílẹ̀ ìwọ̀n ń sàǹfààní fún àwọn aráyé àwọn ilmi yuntafa àbí ìmọ̀tọ́kọ̀ àwọn èèyàn táwọn èèyàn ń sàǹfààní lérí ìmọ̀ rẹ̀ àbí tẹ́lá tọ́kọ̀ waladin salihin yad'u lahu àbọ̀mọdé adatọ́kọ̀ lẹ́sìn ọ̀hán Qur'an ọmọlọ́lé kéwú ọmọ yẹn wá ń ṣàdúrà fún àdúrà yẹn ọmọ bá bàbá yẹn títí tọmọ yóò fi jáde láyé ọmọ téèyàn kọ́ lẹ́sìn ni o kì í sọ ọmọ tí mo ti mutí o àbọ̀mọ tí ń ṣe OPC àbọ̀mọ tó ti di kìrìsìtánì mọ́yàn lọ́wọ́ àbí tí ń ṣe yahoo ń jalè wa ma du'aul kafirina illa fi dalal ọlọ́wọ́n bá ní àdúrà tí kèfèrí bá ṣe ọlọ́wọ́n nígbà tọ́mọ rẹ̀ bá ti jẹ́ muslim ní o ti lose ló ti jẹ́ pé ọmọ rẹ̀ tó wà ń lé ọkọ ọ sọ fún kó sọ fún ọkọ rẹ̀ kó gba islam ọmọ rẹ̀ tó lè fẹ́ kiri rẹ̀ tọkọ rẹ̀ bá lòun lè gba islam ọ sọ fún ọmọ rẹ̀ kó padà sínú islam tó bá sì ti padà sínú islam ọkọ yẹn ò lẹ́tọ̀ọ́ sí mọ́ wala tunkihul mushrikina hatta yu'minu ọlọ́run bá ní ẹgbẹ́ fọmọ yẹn obìnrin fún àwọn tí ó gbàgbọ́ títí tó fi gbàgbọ́ tọkọ bá wá gba islam ọ wá sọ fún obìnrin yẹn kọ́ ọmọ bọ̀ wálé ó ti mọ mẹ́jọ ó ti mọ mẹ́ẹ̀ẹ́dógún ọmọ àtọ́jú wọn ọmọ àmójútórun rẹ̀ ọmọ rẹ̀ tó ti wọ 25 26 30 years yẹn ni o torí kọ́ ọmọ bá wọ náà lọ́rùn lẹ́yìn náà torí kó lè bá a máa ṣàdúrà fún tọ́ba jáde láyé torí tọ́ba jẹ́ kìrìsìtẹ́nì àdúrà rẹ̀ ò lè gbà ọba ń ṣẹ̀ṣẹ̀ ṣe àdúrà rẹ̀ ò lè gbà fún ọ olùsìn ni ẹ ẹ̀yọ́ màyá mi ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀já mójú táwọn ọmọ wa tọ́ alákọ̀ọ́kọ́ káàdìtì máa kà á pàǹpàǹ kan torí àsìkò wa alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí ládàá rẹ̀ máa ń bá òkú wa bàbá rẹ̀ kú ìyá rẹ̀ kú nígbà míì ọmọ àfikún sàgbàyàn òkú rẹ̀ sá oore àkọ́kọ́ tó lè ṣe fún tó dé pé ládàá rẹ̀ ó máa bá nínú sàárè òun náà ní as-salatu alayha kẹ́ẹ̀pẹ̀rò rẹpẹtẹ kankẹ́hùn sí la anabi ni maami rajuli mayyiti fayakumu ala janazatihi 40 rajula anabi ni èyíkéyìí nínú àwọn òkú kan tó kú èyíkéyìí nínú òkú tó bá kú tí àwọn 40 èèyàn ni wọ́n wá kírun sí la gbogbo àwọn 40 yìí ogójì yìí la yushrikuna billahi shay'a kò sẹ́nìkan tí ń bọ̀ ríṣà nínú wọn mùsùlùmí pọ́nbélé ni wọ́n yẹ so egungun wọ́n yẹ sẹ́yọ̀ wọ́n yẹ bá wọn so ọdún kíni èwo náà ń bọ̀ ládùúgbò wọn bí egunukó eégún wọ́n yẹ bá wọn ṣe wọ́n sì ní wọ́n yẹ sí gbẹ́rẹ́ bẹ́ẹ̀ ni wọ́n yẹ débàntẹ́ wọ́n yẹ lọ́nkàn mọ́dì àwọn lẹ́yìn oní kankan lẹ́yìn la ilaha illallah wọ́n wá pé 40 lẹ́yìn rẹ̀ àdébí illa shafa'ahumullahu fihi àfi kí ọlọ́run bá aláàkọ́ gba ìpẹ́ wọn tí wọ́n bá ṣe gbogbo tábà ní kọ́lọ́run ṣe fókun yẹn ànábì ọlọ́run ṣe ìpẹ́ ọlọ́run fẹ́ríjì ọlọ́run ni mo ti fẹ́ríjì nítorí àìṣẹ́bọ yín ẹ̀yin tẹ́ kírun sílẹ̀ tó bá wọn bá àwọn ẹlẹ́bọ ṣe àwọn wo ni wọ́n kírun sí ọlá àwọn ẹlẹ́bọ tó bá ń bá àwọn onítàwíìdì àwọn onímánì àwọn afáà súnà ṣe àwọn oníwó kírun sí ọlá àwọn onísúnà torí ń súnà ìṣẹ́bọ àìsóògùn tajà àìlọ́nkàmọ́dì tába ti ń jáde abáti kankan táyì wọlé kankan òní ṣe wá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá a fẹ́ sùn kùrìsì yìí láàkà bá a jí àdúrà láti àwọ̀ tọ́lẹ̀tì àdúrà ni bá ń jáde lọ bá a fẹ́ gun nǹkan gun àdúrà. ọlọ́run mọ́sá sàlùkùn ìmọ̀ ní ẹnì kọ̀ọ̀kan wa ẹ pèrò rẹpẹtẹ fún bàbá yín àti ìyá yín ẹ wá gbìyànjú kọjá pé àwọn tí wọn mẹ́bọ mọ́ Islam kí bàbá yín lè ṣàǹfààní lérí irun tẹ́fẹ́ sí kíni tẹ́fẹ́ kí irun yẹn àdúrà ni o
àdúrà ń bókù o ẹni bá ládùúgbò bókù kàtìkàtì ní sọ o àbígbàtà ní Allahu Akbar kíláka tá à ń pọ̀fọ̀ ní àdúrà là ń ṣe Allahu Akbar ẹlẹ́gẹ̀dì kí là ń ṣe àdúrà ẹlẹ́gẹ̀dà gbọ́ àdúrà ń bókù bẹ́ẹ̀ bá ládùúgbò bókù ó ń tọ̀ wọ́n á ní kó wá kábí Kùránì hàn tábà wá sí Kùránì fún tó rí i tọ́wá lóun gbà yóò sì di kèfèrí lábẹ́ ẹ̀sìn Ọlọ́run nígbà rẹ̀ mọ́ torí kadhaba Allah ó ti pè wọ́n ọba nírọ́ nìyẹn bá a sì wá sàdúrà yẹn òun nìkan ló ní di àlàyé à ń padà bọ̀ wá bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tá a mọ̀ sí fáwọn òkú wa tí máa ń sàǹfààní adhahabu bihi ila al-maqbara kágbé lọ tẹ́ tábà wá dé tẹ́ tá a sin tán ìtí àwọn mùsùlùmí ká wá tẹ́ ni o wọ́n máa wá tẹ́ ni ọ̀rọ̀ pé kò sí tẹ́ńbì yìí tẹ́ wà ọ̀ wà ni nítorí ọwọ́ ni pé gbogbo ìgbà tí wọ́n bá ń gbókùú lọ tẹ́ àwọn tó bá lọ tí wọ́n máa ṣàdúrà fún bàbá rẹ̀ àbí ìyá ẹ̀ tó wà ń bẹ̀ tí wọ́n ti ń ṣàdúrà fún gbogbo àwọn tó wà ní tẹ́ jojoojúmọ́ ni wọ́n máa gbókùú wá tẹ́ jojoojúmọ́ ni wọ́n máa ṣàdúrà fún yín tẹ́ wà ń tẹ́ anabi salasala ọkọ̀ wa láṣẹ oní taba ti dé tẹ́ àbàkọjá lẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ ní asalaamu alaykum ala diya minal muslimina wal mu'minin àlàáfíà ọlọ́nkọ́ máa bá gbogbo yín tẹ́ wà nínú tẹ́ yìí o wa inna bikum lahikun àwọn náà ń bọ̀ o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn náà ń bọ̀ wá bá yín kí ni tó máa yẹ ẹ̀hìn báwọn náà bá ti kú ìtẹ́lẹ̀ àwọn náà ń ṣe kí ni làwọn náà ń bọ̀ ló sì jẹ́ pé àsọ́ọ́lẹ̀ rẹ fáwọn ọmọ rẹ wọn náà ní kẹ́ gbé mi lọ tẹ́ ká máa sòkú síwájú ilé sẹ́yìn ilé wọ́n máa tọ̀ síbẹ̀ wọ́n máa jòkó lé ọ lérí nígbà míì kan wọ́n máa tẹ̀ ọ́ mọ́lẹ̀ kọjá wọ́n máa ṣẹbọ́ mẹ́ nígbà míì wọ́n máa lọ lè fi ọ́ búra èso bí kábàárì bàbá mi àti ìyá mi wọ́n tún máa pè ọ́ ìyá mọ́sùn lọ́rùn o wàhálà ti délé ayé o wọ́n sọ ọ́ lórí ṣàtúnṣe wọn sí kíni tí wọ́n máa bọ ọ́ balẹ̀ jẹ́ fáwọn ará lé wọ́n fẹ́ páàkì mọ́tò wọ́n fẹ́ ṣèjọ wọ́n fẹ́ mọ̀ kọ́ àwẹ̀ òjò wọn lẹ́ni tẹ́síta wọ́n ti fòkú rẹ̀ dá wà lálẹ́ sí agboolé ẹsẹ̀ rí ilé àti environment rẹ̀ àwọn àlàyé wọn lò ilé àwọn òkú ìtẹ́ni bóòlù láti wá sọ ilé àlàyé délé àwọn òkú tí wọ́n láǹfààní kò lè kọ́ 2 bedroom flat sínú tẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ máa gbé bẹ́ẹ̀ kìí ṣe lẹ́tẹ̀ náà ilé àwọn òkú nìyẹn bóòlù ẹ̀sẹ̀ wá sí èkú sílé kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ anábì máa ń gbókù lọ tẹ́ ni kọ́lá anábì jọ kan jáde ó lè ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ yàwó Aisha rò pé anábì ọlọ́sọ́dọ̀ yàwó mi torí lóru rí ọwọ́ ní pé ọmọ ọ̀dọ̀ òun kọ́ bá àwọn obìtá anábì gbà wọ́ ọba àwọn obìtá anábì gbà lọ ọmọ ọ̀dọ̀ ni wọ́n sọ fún yàwó Aisha pé anábì ọlọ́dọ̀ yàwó mi o ìtẹ́ni ti ń bọ̀ lóru makabara anabi wa ni Aisha ọlọ́ọ̀lọ́pàá mílẹ̀sẹ̀ wọ́n ní kìlẹ̀ sàdúrà fáwọn tó wà ní tẹ́ wọ́n sì ti sàdúrà fún wọn ìmọ̀lẹ̀ ọlọ́run ti bò wọ́n dàrú wọ́n ti wà ní gbádùn tábàtí wá dé ta sìnkú tán ní ti kú ní ibi sàárè á lò bí ìṣẹ́jú mẹ́wàá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á lò bí ìṣẹ́jú mẹ́wàá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa oye èyí tó kù lẹ́yìn rẹ̀ náà ní ẹ̀dùn lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́wàá ẹ̀sàdùà anábìá ní istaghfiru li akhikum ẹ̀sàdùà fún màyá yín wasallu lahu tathbit ẹbẹ̀ lọ́nkọ́lọ́ fẹ́nu rẹ̀ lẹ́nà fa innahu al-ana yus'al nísìn náà ni wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ àwọn màláíkà yọ sí nísìn nígbà tí bòmọ́lẹ̀ yẹn kí màláíkà yọ lókun wọ́n máa béèrè pé má dinuka má nabiyuka má rabbuka wọn ò ní béèrè gbogbo àtìmọ́kẹ́tì mọ́ wọn ò ní béèrè gbogbo ilé tọ́kọ̀ àti mọ́tò ètò wọn máa béèrè lẹ́sìn ẹni tó bá wá mẹ́sìn dọ́rùn ó ṣòfò ẹ wà darí wá sílé ẹ̀yin ọmọ òkú sẹ́rí gbogbo àwọn jàmọ́ mọ́sálásí àwọn náà darí lọlé wọn ibẹ̀ ilé ti bẹ̀rẹ̀ àdúrà gbogbo àtẹ̀ bá rántí òkú ẹ̀ máa ṣàdúrà fún ipò àwa jòkó ńlé òkú àwa tó ṣe àbáṣe tó yìí àpéjọ sílé olókù àwa ń jẹ màálù àwa ń jẹ kà àwa ń fọ egun kò sínú ẹ̀sìn Islam yìí tí Ànábì mú wa gbogbo tíra la kàpátá tíra ní aṣáájú àfọkù àmọ́ ká wá jòkó lé olókù ká máa jẹun lé olókù kò sínú tíra kankan kò sí fìdáwù bẹ́ẹ̀ ni ò sí patí jọ́mẹ́ta jọ́mẹ́jọ 41 days àwa péjọ àwa ń jẹun lé olókù ẹ̀sìn Islam yìí tá Ànábì mú wa kò sí mbẹ̀ Àdíjà kú Ànábì ò sí bẹ́ẹ̀ Amusa kú Ànábì ò sí bẹ́ẹ̀ àwọn sábà wọn ló tó kú lójú Ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ Ànábì kú oye Ànábì yẹn sì kú ká máa péjọ sílé olókùn ni wọ́n ń pè lókù Jáfàrù kú
ànábì òṣòkú bẹ́ẹ̀ sì ni gbogbo táwa ti pè lẹ́sìn ànábì náà kọ́kọ́ ṣe káwọn tó ṣe kíni ká tó ṣe bẹ́ẹ̀ bá ti pín yà ní tẹ́ kálukọ́ gbalẹ̀ lọ gbogbo àtàbà tí wọ́n rántí òkú yẹn a máa ṣe àdúrà fún nínú àwọn ẹ̀rí tó jẹ́ àmọ̀ pé àdúrà máa ń bókù ọlọ́run ní waqul rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run yẹn máa sọ pé ìwọ ọlọ́run mọ́sà bá mi kẹ́ àwọn òbí mi méjèèjì tí wọ́n ti lọ wọ́n tọ́jú mi nígbà kékeré Suratul Isra àyà 24 ọlọ́run ní walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ọlọ́run láwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn ẹni tí wọ́n ti lọ wọ́n máa sọ pé rabbana ighfir lana ọlọ́run fèrè jìn wá wa li ikhwanina alladhina sabaquna bil iman gbogbo àwọn tó ní ìmánì tí wọ́n ti kú tí wọ́n ti ṣáájú wa ọlọ́run bá fèrè jìn àwọn náà àdúrà ń boko àbí ọ̀bọ̀kú jama àdúrà ń boko Suratu al-Hashr àyà 10 àyà lẹ́kẹ̀wá bẹ́ẹ̀ bá ní àdúrà boko kàtìkàtì ní sọ bó na bá rántí òkú rẹ òkèrún tán òun ṣe náfìlà lọ́wọ́ ó fẹ́rí kalẹ̀ òun ṣàdúrà fúnra rẹ anytime tó bá ti rántí ọmọ ṣàdúrà fún òbí rẹ òun kọjá lọ imam ẹ bá rántí ìyá mi bàbá mi kọ́lọ̀ ń bá kẹ́ wọn ó bẹ̀ mọ́mú ládùúgbà ṣèdíkà jòkó bá ṣe jòkó lẹ́yìn ní olókù abọ́rò rẹ lọ́tọ̀ọ̀dọ̀ àwọn kèfèrí ni nígbà abọ́rò rẹ tán lọ́ba di alàbẹ̀wò lọ́ba di wàhálà sí wa lọ́rùn òkú kú báyìí yọba máa sunkún ẹ rò pé ẹkún ìyá ní sun ni ẹni mọ̀ pé ẹkún bíi tí ó ti rówó màálù ni wọ́n wá dá ìjà yálẹ̀ àwọn èèyàn ń bọ̀ láti Ìbàdàn àwọn èèyàn ń bọ̀ láti Èkó àwọn èèyàn ń bọ̀ láti Ọ̀ṣun àwọn èèyàn ń bọ̀ òun náà ti bá wọn yẹn ṣe o ebi wọ́n lọ dá wà lálẹ́ ìwọ́n tó bá gbọ́ yẹn sì yé ìwọ́n wá ti ní gbà wọ́n ni yá parí gbogbo ẹ̀ ó ní ó ti parí sí tẹ́ alájì ó ti parí sí tẹ́ alájà á ti parí gbogbo ẹ̀ sí tẹ́ ẹ̀mí rẹ̀ balẹ̀ gbogbo adaba ti tẹ̀lé súnà báyìí gbogbo bá ti kú ayé ayédára kò sí dààmú kankan ó dòkó lẹ̀ lọ́wọ́ kan lọ́wọ́ máa ṣàdúrà fún bàbá àtìyá kọ́ lọ́wọ́ bá kẹ́ wọn bẹ́ẹ̀ nìkan bá jòkó ọkọ̀ jòkó fèrè rẹ̀ bí bá pa ayé ọ̀lẹ̀ lájẹ fún rẹ̀ ẹ máa wá fọ igun lílo olókùn nígbà tó yá wọn bá tó lọ lè dáṣọ aṣọ àǹkárá tuntun aṣọ lace gíní tuntun nínú ọpọlọ tí ọ̀rẹ́ tí inú yẹn bá ń bàjẹ́ èyàn wọṣọ tuntun bàbá ń ṣe ìyàwó tá n kó ma tá n sílé èèyàn fọ sagbada níjọ́ jimá níjọ́ yídì wọn ní kí ló dé àní ìgbé ọmọ fún ìgbéyàwó fọmọ lẹ́nu wọn ní ìyá ń bẹ lábẹ́ pákó ń bẹ nínú òkùnkùn ń bẹ nínú yẹ̀pẹ̀ àmọ́ bó túbá bí ò túbá àmọ́ bí ń jìyà ni àbí ń gbádùn torí tí ìyá ń ṣe ní gbangba la rí àmọ́ tí ń ṣe kọ̀rọ̀ láti lè jẹ́rìí ẹnìkan pé nínú sàárè tó wà yẹn o ní ti ń ṣẹlẹ̀ sí ni akamatọrọ àdúrà fún tabama kó kú sí mùsùlùmí ẹni wọn bẹ lẹ́yìn inú yẹ̀pẹ̀ ń bẹ ní òkùnkùn ẹ wá wọṣọ ẹ wá gbàlù ẹ wá ń jó ọmọ tó fẹ́ ní sukùl tí ń bọ̀ jẹ̀mọ́ F9 lọ́gbà ìwọ̀n rẹ̀ ní bọ̀ ní jó bọ̀ gbogbo àwọn àmọ̀ pé ẹ mú dáadáa o kankan ṣe kí ni kankan ṣe o ẹ má mọ̀rọ̀ rẹ̀ kékeré o bó ṣe ní ti ń ṣe yẹn yóò yà wèrè o àpè ọ́ ní wèrè o wọ́n tó ń sòkú o kọ́mọ́ bá di wèrè ló já máa sọ kọ́mọ́ ní wọ́n sẹ́yìn ìyá rẹ̀ ijó àti ìlú wa fi ń sẹ́yìn ẹ̀ o ráwọn ọ̀sẹ̀ ẹni tó ṣe tọ́ọ̀ bá ọmọọṣẹ́ tó ṣe nínú àwọn ọ̀sẹ̀ tí ṣẹ̀dá àníkà ṣe kọ́tọ́ wù dẹ́yìn nìyí a lè san gbèsè ya gbèsè bàbá nafsul mu'min mu'allaqatun bidaynihi hatta yuqda anhu ànábì ní òkú tó bá ti kú yóò wà nínú gbèkùn nínú nira tó bá jẹ́ ẹni tó jẹ gbèsè títí tẹ́ fi san gbèsè ọ̀run rẹ̀ tẹ́ bá san gbèsè ọ̀run tán ara ó ṣe wá dẹ̀ ẹ béèrè gbèsè tí ìyá jẹ ẹ béèrè gbèsè tí bàbá jẹ màálù ni lẹ́lẹ́ra àtàsọ ẹlẹ́màjó ẹgbẹ́sìn Islam tẹ̀ ń ṣe yẹ o lẹ́yìn náà kọ̀dọ̀ sọ́wọ́mi liman alẹ́ sọ́wọ́m ẹ̀ tó wádìí pé sí bàbá ọ̀jì àwẹ̀ sí ìyá ọ̀jì àwẹ̀ láwẹ̀ tọ́jú àwẹ̀ ọ̀ràn yẹn ni o ẹnìkan lè bá nàbì obìnrin ni ó ní inna ummi matat wa alayha sawmu Ramadan ó ní ìyá mi jáde láyé nísìnyí ìyá mi sì jẹ gbèsè àwẹ̀ Ramadan afa asumu anha sí mo lè gba àwẹ̀ yẹn fún ànábì ní sumi an ummiki ló lè gba àwẹ̀ fún yáyẹ ara eighty law kana alayha daynun akunti qadiyatahu ànábì ní tọ́ ìyá rẹ̀ bá jẹ gbèsè láàrin ìlú ọ̀sán gbèsè àbóni san olóhùn ọ̀sán ukhudhu Allaha fallahu ahaqqu bil wafa san gbèsè tọ́lọ́wọ́n ọba náà àwẹ̀ wọn ni ká máa wádìí sí bàbá ọ̀jẹ̀ gbèsè sí bàbá ọ̀jẹ̀ gbèsè tọ́lọ́wọ́n àbí gbèsè àwọn èèyàn níta máa wádìí nìyẹn kì í ṣe pé ẹ máa wá dájọ́ pé ẹ fẹ́ jó ẹ fẹ́ lùlù kọ́lọ́mọ́tà sọ wọn bí aburú bẹ́ẹ̀ lẹ́yìn náà sadaqatun jariya ẹ̀ lè ṣe sàárà tí ládàá rẹ̀ wọ́n máa bá nínú sàárè kí ni sàárà yẹn kabina il masjidi gẹ́gẹ́ bí kakọ́ mọ́sálásí
ẹlòmíì ọ̀rọ̀ màálù 20 màálù 30 ló fi sọ̀kú ìyá ẹ̀ màálù 10 ó sì wá fowó ẹ̀kọ́ mọ́ṣáláṣí tí ó gbẹ̀yàn 50 péré bàbá yẹn àtìyá yẹn ó ti ṣe iṣẹ́ tó lágbára fún wọn gbogbo àtàwọn yẹn wá ti ń jáde mọ́ṣáláṣí yẹn ni wọ́n máa kọ́ ládàálẹ̀ fún bàbá fajiri zuri ashiri magrib isha ọlẹ kọlẹ kí wọn fáwọn afa wà ládùúgbò tí wọn ìyá lè kí wọn jẹ wọn ọkọlẹ kí wọn sàdákà járíà wọn táwọn ọmọlẹ kí wọn bá ti ń jáde tí wọn wọlé wọn máa kọ́ ládàálẹ̀ ọ̀dà lọ́lẹ̀ gbé bọ́ọ̀ lọ́lẹ̀ gbé kànga wọn táwọn yẹn bá mú mi ń bẹ̀ ni ara ọmọ dẹ̀yà rẹ̀ nù sàárè tọ́ba wà nù kẹ́ ìkẹrẹ ọmọ pọ̀ sí ẹ wo iye ọdún tí kànga kan lò bọ́ọ̀ kan lò ẹ wo yẹn tí ó sàǹfààní ń bẹ̀ ẹ wo iye ládàá tó ti wọnú fáìlì yàrá tó bàbá rẹ̀ iṣẹ́ tó ṣe fún yẹn gan ọ pọ́sibù kọjá pé ó du iṣẹ́ eré tó ń ga ṣe lọ́jọ́ ayé ẹ̀ lọ lọ́jọ́ ayé ẹ̀yọ́ máa ya àbíkọ́ ọ̀rá kùránì sí mọ́sálásí àbíkọ́ tẹ́tẹ́ráìsì àwọn ọmọ òrukàn kọ́ ọmọ sanwó skul wọn kọ́ ọmọ fún wọn lóúnjẹ àbíkọ́ kọ́ bíldìn kan 3 bedroom flat pé ìyá mi bàbá mi ló ní ọ̀fà àdé mọ́sálásí kan lọ́wọ́ ṣẹ́rí gbogbo owó tẹ̀ bá ń gbà ń bẹ̀ èwo náà ń pè ní al-waqfu at-tijari ìwọ gángan ló ní o àmọ́ owó tí ń jáde ń bẹ̀ owó yẹ kí wọ́n máa ná sínú mọ́sálásí ká máa fi mẹ́tẹ́ mọ́sálásí gbogbo tó yẹ ká máa ṣe láwùjọ ní tẹ́bí òsì máa pa ìmáàmù àwọn ìmáàmù mi náà àwọn ìmáàmù mi náà wá dúró wípé èyí ta ní káwọn èèyàn máa ṣe yìí àwọn ọ̀fara máa fìdáhùn yẹn làwọn máa ṣe kí ni làwọn máa ṣe mo ní ara ta ní kí wọ́n ṣe náà ni pé kí wọ́n lè kọ́lé ká fi ìmáàmù síbẹ̀ gbé ìmáàmù àti ra lẹ́gbẹ̀ẹ́ mẹ́wọ̀n àti kọ́ 4 bedroom flat ẹ máa gbé bẹ̀ ló kọ̀ ya wa ẹ dákun ìmáàmù tó bá máa ti ń ṣe eléyìí ní ọ̀faramọ́ ni àbí 25 tí wọ́n gbà níbi òkú a máa san sálárì yìí níbi ló kọ̀ ya mi máa fún yín ní 50,000 lóṣù ẹ̀yin sáà máa jí sí ọlọ́run tá a bá fi kọ́ àwọn èèyàn máa ṣe èyí tá a fi kọ́ wọn náà wọ́n ṣe èyí tá a fi kọ́ wọn òun náà ni wọ́n ṣe sáàdù ọlọ́lẹ̀ bá níbi sọ̀rọ̀ sọ́la ó ní iná wùmí ó ní ìyá mi máa ta tí ó kú báyìí àbàtà sọ́dọ̀kọ̀ àní àṣẹ mo lè ṣe sàárà fún sàárà ń bókun àbí òbókun jàmbá sàárà ń bókun bóòlù àti sàárà òun ló ní ìdíkà wà gbòye ẹ̀ ànábì ní náà ó lè ṣe sàárà fún ó ní fàáyì sọ́dọ̀kọ̀tà àbùdọ́lù sàárà wò lọ́wọ́ dájú ànábì ní sákùn ìlmà lọ́lẹ̀ gbẹ́ kànga fún yẹ káwọn yọ máa mú ló kọ̀ ya rẹ̀ ẹ̀yọ́ máa yá mi èyí tó wà ní ẹ̀sìn Islam lèmi ń sọ yìí o yìí ń sọ àdúrà tá a ṣe àti bá a ṣe ṣe yìí sì ń sọ sàárà tá a ṣe àti bá a ṣe ṣe kí ni bá a ṣe ṣe báyìí níbi bá a ṣe gbé kalẹ̀ ní ẹjẹ́ a máa ṣe ẹ má jẹ́ àdá ti wálẹ̀ ẹ má jẹ́ àkọ́ṣe àwọn ẹlẹ́bọ àtàwọn kìrìsìtẹ́nì mùsùlùmí ó kú lónìí wọ́n sì lẹ́lẹ́dà rẹ̀ wọ́n ya fọ́tò rẹ̀ wọ́n gbèsè tẹ́ǹtì báyìí kò díjà tó láàrin mùsùlùmí kú àti Sunday kú mọ kọjá mọ́ṣáláṣí kan lọ́nà òjòdú ìmọ̀ mọ́ṣáláṣí kú wọ́n sì ya fọ́tò rẹ̀ síbi lẹ́dà wọ́n á lẹ̀ mọ́ wájú mọ́ṣáláṣí ọ̀fẹ́ lóṣù mẹ́ta mẹ́ wọ́n ní irú àdáwò lọ́wọ́ bá wà yìí báyìí man tashabbaha bi qawmin fahuwa minhum ẹ̀yọ́ màá yá mi àdáwò lè hajj nǹkan o lè ṣe hajj lóko bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n sì gbé bàbá rẹ̀ dìde láàrin àwọn alálàájì kò sì ṣe hajj láyé ó sì lè náà yàn lọ arábìnrin kan ó lè bá Nabi sallallahu alaihi wasallam al-Juhayniya ó ní owó jíṣẹ́ ọlọ́run inna ummi ó ní sẹ́ẹ̀ rí ìyá mi ó ní ìyá mi inna ummi nazarati an tahujja ó búra fọlọ́n kó òun sì hajj ipe bọ́lọ̀ bá ṣe nǹkan báyìí fún òun sì hajj ó sì débi kọ̀ dáa tó kéèyàn máa ní ọlọ́run tó bá fún mi lọ́mọ nígbà wẹ̀ tó bá fún mi ní contract mo fẹ́ gbà yìí èmi náà ó ṣe báyìí ànábì ni ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ọba yìí sáhùn àwọn ni wọ́n máa ń fi nǹkan kan tàn ipe ń fún ọ lówó tó bá fún mi ní bàtà ẹbí tẹ bá fẹ́ ní lọ́wọ́ ọlọ́run ọ̀pọ̀ lọ́dọ̀ ẹ̀ àmọ́ tẹ̀yìn bá wà fọ́ọ̀sì láti lérí ọ gbọ́dọ̀ lérí lọ́dọ̀ àjànú lọ́dọ̀ òrìṣà ọlọ́run náà ló lórí fún tọ́lá bá sì ti ṣe kan yẹn ọ gbọ́dọ̀ mọ́ musẹ́ yufuna bin nadhri wa yakhafuna yawman kana sharruhu mustatir ọlọ́run láwọn ẹni rí tí wọ́n lérí wọ́n musẹ́ ọwọ́ ní ìyàwó lérí pé òun ṣe hajj ìyá yẹn falam tahujja ìyá yẹn wà á lè ṣe hajj yẹn tó fi jáde láyé hatta matati afa ahujju anha sẹ́mo lè ṣe hajj fún on behalf anabi ni naam anabi ni hujji anha ṣe hajj fún wọn sì gbé ya dìde láàrin àwọn alálàájì àìmọye àwọn bí a ti kéwò àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n wá sí Mákà wọ́n ti wá tiwọn tẹ́lẹ̀ inú mọ́jẹ̀mú ni pé ẹni tó bá yàn sí hajj tọ́ba dípò afẹ́ràn yàn ni àbí wọn náà fẹ́ ṣe fún bàbá rẹ̀ ìwọ tó ṣe hajj fún yàn ọ gbọ́dọ̀ kọ́kọ́ ti ṣe fúnra rẹ̀ kó tó ṣe fún ẹlòmíì
tóbi ṣubúrú mà lọ́lọ́run fẹ́ ṣe hajj fọ́gà wọn anabi ni ṣé wọ́n ti ṣe hajj ọlọ́run ti ṣe anabi ni la hujja an nafsika thumma hujja an ṣubúrú mà kọ́kọ́ ṣe hajj fúnra rẹ̀ náà kọ́ ṣe wá ṣe fún ṣubúrú mà lọ́dún tí ń bọ̀ o lè ráyàn wọ́n náà lè lọ lóko bàbá rẹ̀ lóko ìyá rẹ̀ wọ́n gbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ dìde láàrin àwọn alálàájì tó bá ti jọ àlìkìyàmà nínú àwọn ṣẹ́ẹ̀rì tí ládàá rẹ̀ máa gbókù òun náà ní kọ́ máa tọ́jú opó lóko ìyá rẹ̀ máa tọ́jú ọmọ òrukàn lóko ìyá rẹ̀ nínú àwọn ẹtí ládàá rẹ̀ tí máa gbókù òun náà ní kọ́ jẹ́ pé iná àbára albirri sílẹ̀tù alwaladi ahlawudi abi gbogbo àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ti kú àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọmọ wa lọ lè bá wọn ọ̀rọ̀ provision fún wọn ọ̀rọ̀ aṣọ fún wọn ó bù wọn lówó tó bá ti ń fún wọn tani wọ́n mọ̀ náà ti bàbá rẹ̀ pé Abdul Karimi ọlọ́mọba kẹ lọ́rùn Ibrahim ẹkú délé lọ́wọ́ gbé nǹkan báyìí fún mi wọ́n máa ṣàdúrà fún bàbá rẹ̀ bí pàtàkì bàbá rẹ̀ náà ló ṣe bàbá rẹ̀ ó gbà ládàá wọn náà gbà ládàá wọ́n máa sọkùn ẹbí bọ̀ oníjàkùn ẹbí lẹ́yìn gbàdé bàbá rẹ̀ kú àbí tíyà rẹ̀ kú eléyìí náà ládàá rẹ̀ wọ́n bá òkú rẹ̀ Abdullahi bin Umar yín lọ́jọ́ kan lọ́ba pàdé arákùnrin kan lọ́ba ní káwọn èèyàn gbé sórí ẹ̀sìn tó ń gùn ẹgbẹ́ arákùnrin sórí ẹ̀sìn ọ̀ya gbogbo oúnjẹ tá a gbé lọ́wọ́ ẹgbẹ́ fún ọba sí láwà ní ẹ̀ lọ́ba fi lé e lérí àwọn èèyàn wọn béèrè pé bò ní ẹni èsì jẹ́ ó ní ọmọ ọ̀rẹ́ bàbá òun Umar bin Khattab bàbá rẹ̀ ó ní bàbá tòun Umar àti bàbá ọmọ tó ń gbé lérí ẹ̀sìn yìí ọ̀rẹ́ ni wọ́n òun wá ń ṣe dáadáa sí ọmọ ọ̀rẹ́ bàbá òun nítorí ṣe ànábì lọ́sọ̀ bẹ́ẹ̀ pé dáadáa tó ń ṣe sọmọ ọ̀rẹ́ bàbá rẹ̀ àbólólùfẹ́ bàbá rẹ̀ dáadáa yẹn ládàá ọmọ bá bàbá rẹ̀ kì í ṣe pé ọwọ́ apẹ̀yìn dàtán nígbà tí bàbá kú ibi èmi ọ̀dọ́dọ̀ wọn mọ́ o bàbá tó dà wá pọ̀ náà ní ó ti lọ yẹ má ṣe bẹ́ẹ̀ nínú àwọn iṣẹ́ rere tí máa ń bòkú òun náà làkà díẹ̀ níbẹ̀ yẹn èyí tó pàtàkì jù lọ́nbẹ̀ òun náà làdúrà Allahumma kfiri li abi Allahumma kfiri li ummi Allahumma kfiri laha Allahumma kfiri lahu Allahumma irhamhu Allahumma irhamha Allahumma kẹ́ bàbá mi bọ́ọ̀ bọ́ lárúbáwá sọ Yorùbá Allahumma kẹ́ yá mi Allahumma kẹ́ bàbá mi Allahumma kẹ́ yá mi ó lè máa lọ lójú ọ̀nà kọ́ falubára lówó ó lè yálé ìmáàmù kó gbé 1 million fún pé bàbá máàmù ẹgbẹ́ wọn ẹ̀mí ẹ dákun ẹ bá rántí bàbá mi nínú àdúrà mo bùn yín ní sàdákà ní o bàbá máàmù ọ̀fàlámà yàgbé ní ọ̀fàlámà yìí mo jẹ́rìí pé bàbá máàmù ní ẹ̀mọ̀ yìí ẹ̀ka rẹ̀ èyí ń da torí táwa ti fẹ́ káńsù yìí tí ọ̀dà agbọ̀dọ̀ fèyí tó da lélẹ̀ ọmọ àdàbí pé ẹ̀yọ́ ọmọ yìí ẹ fẹ́ gbàjẹ́ lẹ́nu wa bí ẹ fẹ́ kó bá wa ọ̀dà kẹ́ ẹ tó kó bá wa náà kó bá yìí Boko Haram lálọ́ yìí mọ́ ọ̀kan ní Boko Haram ni wa ní Boko Haram báwo àwọn gan lọ́ta Boko Haram nínú àwọn èèyàn tí wọ́n sọ̀tà Boko Haram jù láyé àwọn jẹ́ kan bẹ́ẹ̀ àwọn Boko Haram gan mọ̀ ipò àwa lọ́ta wọn torí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ wọ́n yé sì sẹlẹ̀sẹ̀ ọ̀daràn ni wọ́n ń pè wọ́n ẹ̀dá kò mujrimun criminals ẹ̀dá kò já padà sínú sunna ẹ má jà ká máa ṣẹlẹ́yà kálá àrántí òkú ẹlẹ́yà ọ̀wánjó olúlu ẹ̀ mutí àwọn ọ̀rẹ́ rẹ̀ náà mutí wọ́n mọ̀ pé bàbá rẹ̀ tó bá lè sọ̀rọ̀ ní inú rẹ̀ nídùn wípé ọmọ olórí burúkú ni wọ́n yìí ṣé èyí tó ń ṣe yìí lọ fi rántí mi ṣé èyí tó yẹ kó ṣe ni ṣé èyí tó ń ṣe yẹn ṣàǹfààní fún mi níbi mo wà yìí kí ló ṣàǹfààní fún òkú níbi tó wà jàmá àdúrà ti kí ni àti sàrà àwọn àgbẹ̀ àdúrà gba ibi tá ànábì gbégbà bàbá mi gbọ́dọ̀ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀wájú kó àdúrà kò sínú ṣẹ̀ríà kò sínú ṣẹ̀ríà bàbá mi pé ọdún kan ẹ̀wá ṣàdúrà ẹ̀wá sọ Kùránì kalẹ̀ kò sínú ṣẹ̀ríà àkárí nínú tànàbì ìwọ máa ṣàdúrà fún pé ọ máa sọ fáwọn èèyàn individual kan máa wá rántí òkú rẹ nínú àdúrà wọ́n bá ṣe ń lọ ilé falubára lówó ló kọ̀ yá ẹ ló kọ̀ bàbá rẹ ẹ dákun ẹ lè kọ́ mọ́ṣáláṣí fáwọn òkú yín ẹgbẹ́ kànga ẹ sanwó àwọn àfáà ìmáàmù mọ́ṣáláṣí ló kọ̀ bàbá yín àti ìyá yín lóṣooṣù mọ́ fún 50,000 àwùjọ kan bẹ láyé gé mẹ́wọ̀n ìmáàmù mọ́ṣáláṣí wọn oṣooṣù 50,000 ní fún ló kọ̀ ọlẹ́jọ́ kọ́ta rẹ̀ ọlẹ́jọ́ kọ̀ bàbá àti ìyá ẹ̀ ẹ̀já tọ́jú àwọn ìmáàmù wa ká tọ́jú àwọn àfáà káfi súnà pa bídíà rẹ torí súnà làmàgbà ládàá ń bẹ kò sí ládàá nínú bídíà ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ yìí táwọn yẹn máa ń ṣe ní ilẹ̀ Yorùbá ń bí òun náà ni pé kókò kú ká máa pa màálù anábì ní la akara fil Islam anábì ní la bakara fil Islam àwọn kẹfìrí Mákà máa ń ṣe òkú wọn kú bàrà báyìí wọn fa màálù jáde ìbá máa lówó wọn wà wọn pa màálù báyìí wọn wà dẹ́jẹ̀ rẹ̀ sílẹ̀ ìyàtọ̀ tó wà láàrin tiwa àti tiwa nìyẹn
àwọn jẹjẹ rẹ̀ síwájú ilé eré ẹ̀jẹ̀ yẹn ni wọ́n tẹ̀ kọjá tó máa ń gbé lọ́tẹ́ wọ́n nítorí pé àwọn fi ẹran yẹn ṣe dáadáa sí torí pé òun náà máa ń ṣe dáadáa nígbà tó wà láyé dáadáa wọn lábọ̀dọ̀ sáṣẹ. Ànábì wa ni la akara fil islam ẹ̀yin tẹ́ yẹ mùsùlùmí ẹ má pa màálù ní òkú o la akara fil islam ìjọ kejì ńkọ́ kò sẹ́rí fún ìjọ kẹta ńkọ́ kò sẹ́rí fún ìjọ kẹjọ ńkọ́ kò sẹ́rí fún. mọ wíṣítì owó ẹ ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ńlẹ̀ Yorùbá kì í ṣe mùsùlùmí o wọ́n ní kó wá sẹlẹbírẹ́tì òkú ìyá àti bàbá ẹ̀ olóhùn lùsì yá o ó ní kóhùn tó wá lùsì owó ó ní eré yẹn ò pé eré yẹn bá pè é ní advice òun kóhùn má sòkú torí ọmọ pé gbogbo owó yẹn tóhùn bá ná kò ní sàǹfààní fún ìyá yẹn nínú kíni nínú sàárè ká wá pa àwọn ọ̀rẹ́ wa ká máa mutí kódà o ẹ̀ṣẹ̀ ni o òkú kan kú lábẹ́kúta ẹ má bínú pé wọ́n dákun abẹ́kúta o wọ́n sòkún lọrin náà o fìdáwò làwọn máa ń ṣe ń bẹ̀ nígbà afẹ́ fìdáwò ẹ̀ mọ́tò bẹ̀ afẹ́ fi jòkó yẹn rà á padà nínú náà tí òfin ní wọ́n ná afẹ́ fìdá ìjòkó yẹn afẹ́ fi ra iná fún ẹ wá sọ bí àdìsí tá ànábì ti dá máa ṣe ànábì sàn sàdúrà fún kù bàbá yìí wá kú àwọn ọmọ rẹ̀ sòkú wọ́n jó wọ́n yọ̀ wọ́n jó wọ́n yọ̀ wọ́n jó wọ́n yọ̀ wọ́n kọrin wọ́n mutí àkọ́bí òkú tó jẹ́ àkọ́bí òkú lọ́ba rìn wọlé lọ́ba ní kíní kan sèwọ́n nú yín wọlé báyìí lòun náà bá kú nulẹ̀ gbogbo àwọn tó jẹ́ àgbààgbà ẹbí wọ́n bá pè wọ́n látọjú agbo ipe bọ̀dá ti dákẹ́ o ìwọ́n ní dákẹ́ mọ́tò fẹ́ nìkan o wọ́n sì wọlé wọ́n daṣọ bò lérí wọ́n fún lábẹ́rẹ́ wọ́n tọ́jú ẹ̀ síbẹ̀ wọ́n á padà sí ojú agbo wọ́n tó wá ń jó ìyá àwọn ti lọ bàbá àwọn ti kú wọ́n tó wá ń jójó ojú ẹ̀ sí nígbà wá di ijọ́ kejì wọ́n yẹra mọ́lẹ̀ lẹ̀ bọ̀dá àwọn lọ o bọ̀dá àwọn ti tẹ̀lé bàbá àwọn o ọmọ ìyá asani eléyìí o kò sórí pípé ń bẹ ẹlòmíín sì ń fi bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ṣe bísínẹ́sì ní olóhùn ṣe sàrà imam olóhùn ṣe sàrà ọ̀pọ̀ màálù méjì ó ti yé ọwọ́ à ń sọ fáwọn èèyàn pé wọn ò fún un lówó òkú ni àwọn èèyàn wá dáwọ́ òkú fún ọwọ́ rí owó màálù márùn ọ̀tajà bí ọ̀tajà ọ̀tà bí ọ̀tà àmọ́ kò lérè mo ti báyàn ṣe wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀ mi náà ṣe ilẹ̀ lómi fẹ́ kú lélẹ́rí ó ti mọ̀ pé ọ̀dà pé ìranù là ń ṣe yìí àmọ́ èmi náà ti dá sí Jẹ̀bú mo ti dá sí Ìlọrin èmi náà ti bá wọn dáwó oyé lábẹ́kúta èmi náà gbẹ̀tọ́ tètè mi ṣé torí ẹ̀tọ́ yẹn ló fi fẹ́ fi aburú ránṣẹ́ sóbì rẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa sàárà tẹ́yìn bá ti ṣe ó ṣe nìyẹn èèyàn ní ṣe sàárà kó tó máa gbowó kó máa kawó lọ́wọ́ alẹ́ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa là kọ́lọ́hún kọ́mọ́sá ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ká máa ma dírẹ́sì sàárè lánìyàn yìí pé ààfin ṣe kíni ààfin pọ́n bàbá lé àbí ààfin bọ̀wọ̀ bàbá àbá ààfin ṣe dáadáa sí bàbá àbí ya ọ̀kan bọ̀dá rẹ̀ kúnjó ní olóhùn máa tún sàárè bọ̀dá òun ṣe débi pé ẹni tí máa ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò tí ì kú ikú ó sì máa wù kú. ibi àwa gbọ́ dé nínú islam tí wọ́n lé yorùbá ni ẹ̀ anabi ni Abu Hurairah ni nahar rasulu Jabir ibn Abdullah ó ní nahar rasulu ayíjà sọ́sọ́lù qabr anabi kọ́ anabi ṣe lé wọ̀ pé ẹ gbọ́dọ̀ máa dírẹ́sì sáré o wọ́n á yọ káàdà alẹ́ yìí ẹ sì gbọ́dọ̀ máa jòkó lérí sáré wọ́n á yọ bùnà alẹ́ yìí ẹ gbọ́dọ̀ kọ́ lérí sáré lérí sáré ni àwa mọ́lé fún gbogbo yìí táwọn afẹ́sìn tí wọ́n ṣe fún wọn yẹn àṣìṣe ni o ọlọ́ni ànábì ni wà yóò náà lè ẹ mọ́ kọ́lé lé sáré lérí torí tẹ́ǹsì kò ní tùmọ̀ àdúrà àti sàrà ló ṣe kíni ló ní bùkátà sí àwọn lẹ́tàìs òǹṣòwò ló fò ọ̀ gbẹ̀sẹ̀ yìí pé ó ṣe dáadáa owó tó náà yàn dọ́dọ̀ bàbá yẹn ó tún wá gbẹ̀sẹ̀ kó wíṣítì owó ó tún wá gbẹ̀sẹ̀ pé ó yapa súnà ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ má jà náà náà pa gbogbo àwọn òbí wa ẹ já máa rántí wọn wọ́n tọ́jú wa nígbà kékeré nígbà tí ọbẹ̀ wọn jiná tán lọ́lọ́ mẹ́lòmí lọ ẹlòmí ọjẹ́ díẹ̀ ní ọbẹ̀ rẹ̀ lọ́ba dágbére èyí tó kù tí wọ́n máa jẹ òun náà làdúà àti sàrà àti ká máa sokùn ẹbí tí wọ́n fi sílẹ̀ ká máa so pọ̀ ẹni wọn bá ta wí kọ́lọ́jọ́ sàǹfààní fẹ́mi tí mo wí kọ́lọ́jọ́ sàǹfààní fáwọn ta gbọ́ gbogbo àwọn òkú Islam pátá ọlọ́ba ní kẹwọn tí òkú rẹ̀ bá wá jẹ́ kèfèrí ẹ̀ ní kírun sí la
ẹ ní wẹ̀ níwẹ̀ ti Islam ẹ kàn yí aṣọ ọmọ ọlọ́run ẹ lè jù sínú sàárè ẹ pẹ̀yìn dà ọlọ́run ní wala tusalli ala ahadin minhum mata abada ọlọ́run ní ẹ má kírun sí wọn láwọn ẹ sì má ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ bá ṣàdúrà fún ẹ kírun fún wọn ẹ̀ ń bọ̀ wá jìyà torí pé àárín àwọn ọ̀tọ́lọ́run ti dàrú lé ayé tẹ́lẹ̀ nílé tẹ̀ wá ń kírun sí la káwọn yẹn lè bá mọ̀ pé ọ̀rẹ́ ọlọ́run ni ọlọ́run bá ní ẹ má kírun o bàbá àdàdì yára tó ti kú ní ṣàdúrà fún wọn o okùn ẹbí wọn lọ́mọ sopọ̀ o àwọn tí wọ́n fi sílẹ̀ lọ́mọ tọ́jú o ọmọ gbàládá àmọ́ òun gbò ti kú tí ò kú sínú Islam ó kú sínú Christianity ni ó kú sínú ṣẹ̀ṣẹ̀ ni OPC ni ó kú sínú Yahoo Plus àwọn tí wọ́n sóògùn máa lè magic ó kú lẹ́ni tí ó sì nígbàgbọ́ nínú oògùn owó oògùn tajà oògùn sọ ẹ̀ka ní nǹkan mọ́lẹ̀ ẹ̀ka sùn nǹkan mọ́lẹ̀ kò kú lẹ́ni tó gbàgbà fọlọ́wọn ba ó lè ṣàdúrà fún ọ torí pé ọlọ́ni máa ká nàlẹ́ nàbí ànábì ò tó bẹ̀ walladhina amanu àtàwọn olùgbàgbọ́ òdodo an yastaghfiru lil mushriki káma wá tọrọ àforíjì fáwọn tí wọ́n kú lẹ́ni tí ì ṣe muslim walau kanu uli qurba ìbá àjẹ́ àwọn tó súnmọ́ wọn bí ìyá wọn bàbá wọn wọn gbọ́dọ̀ ṣàdúrà fún wọn oye bọ́lọ̀ ń ṣètò tiẹ̀ nù ọ dákẹ́ bẹ́ẹ̀ nígbà Abu Talib kú ànábì wà lọ́dọ̀ rẹ̀ tó sọ fún gbígbà Islam Ọlọ́run gbà nígbà ó sì délé bá ànábì délé padà ànábì dòkúlẹ̀ Ali wà bá Ali níbo láǹṣe bàbá Ali igba kẹrin àwọn sàhábà ànábì ní wàá rí abáka lọ́ọ̀lẹ̀ dárí bàbá ẹ̀ mọ́lẹ̀ wọ́n nìkan náà ní kò lè gbẹ́lẹ̀ kò sì rí mọ́lẹ̀ sàhábà kan ṣe kíni wọn ò débẹ̀ nítorí pé bàbá rẹ̀ ò kú sínú Islam nídìí bẹ́ẹ̀ wọ́n tọ́lọ́ bá alábàádán ọ̀wọ̀ tí obìnrin bá ti kú sínú ẹ̀sìn míì tó bá ti kú ó lè ṣàdúrà fún ó sì lè ṣe sàrà fún bọ́ sàdúrà tó ti sàrà Ọlọ́run nígbà àfi kó tó jìyà lérí ẹ̀ nítorí pé àárín wọn tọ́lọ́run ti dàrú kó tó kù láyé ló ṣe pé àwọn òbí wa tí wọn ò ṣe Islam nísìnyí náà ní ká ti máa lọ lè bá wọn ipe ìyá ẹsẹ̀ Islam o ẹsẹ̀ Islam o ọ̀rọ̀ kan bẹ táwọn yẹn máa gbé káàkiri wọ́n ní ìyá pàṣẹ ó ní tí n bá kú ẹsẹ̀ òkú mi káyé ọgbọ́ kọrùn ọmọ Ọlọ́run sì ní ká tẹ̀lé àṣẹ àwọn òbí wa Ọlọ́run ní ẹ̀gbọ́n mọ́tẹ̀lé àṣẹ òbí ìyá wa ní ká ẹsẹ̀ òkú wọ́n sì mọ̀ pé òkú ọ̀dà gẹ́gẹ́ bí ta ti sọ yìí sọ tẹ̀lé àṣẹ ìyá àbò ní tẹ̀lé màmá badalahu ba'da ma sami'ahu fa innama ithmuhu 'ala alladhina yubaddilunahu ẹ̀gbọ́n tó bá jẹ́ dáadáa tó kù bá ní ẹ bá mi ṣe èyàn gbọ́dọ̀ yí padà àmọ́ tó bá jẹ́ tí ọ̀dà ẹ̀ ní dáa lóhùn o ọ̀tà kò ṣẹlẹ̀ ẹ̀ ní dáa lóhùn wọ́n fẹ́ kẹ́ra ìṣẹ̀ sọ́rùn òun ni èyàn wà ní dáa lóhùn ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ẹ má gbẹmí lọ́tọ́ o ẹ̀ ní dáa lóhùn wọ́n bá ti kú ẹ̀dì ẹ̀ palẹ̀mọ́ ẹ̀ gbé ọ̀dà àwọn yòókù rẹ̀ ká máa ṣàdúrà fún mẹ́ẹ̀ ẹ dákun tó lọ́wọ́ bá wà láà ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ àfàwọn ọmọ wa létí ká má ṣe sinmi yàtọ̀ sí Islam ọ̀run tá lọ yẹn bí yàrá kú ní mùsùlùmí àgbákò ni o àdáwò ni o orí bú ni o iná gbére ni o kọ́lọ́ ma ṣe wà lọ́mọ náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون